Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Okay. Ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀? Bíbá ni mò ń gbé. So rather than pé kí n rat ẹ, mo lè help ẹ. Gẹ́gẹ́ bí influence mo ní báyìí. Farabalẹ̀. But mo ní àwọn conditions mi o. Condition ẹ sọ. Bẹ́ẹ̀ kì. Wàá sanwó díẹ̀. Owó èlò ẹni tí máa ṣe kí máa ṣàrọ̀ ọmọ mi. Tó bá okay, no problem. Tó bá ti mọ̀ pé máa sanwó. Máa ṣe sá anything. Ìjọ ọlọ́mọ ló kàn ẹ́ báyìí. Ẹ ṣé gan, ẹ ṣé rá láàánú, ẹ ṣé sá. Borokini. Lọ́ládé, phone ring now. Ẹjọ́ mo ní láti sáré débi kan sí. Ṣé kò sí? No, kò sí mi ní pẹ́. Ẹjọ́ jẹ́ sáré lọ. Ṣọ́ má pẹ́ o. No, mi ní pẹ́, má worry. Hello? Ta ni mo ṣe? Mo fẹ́ gbà bí ọmọ mú mi. Ó ti tó ẹ̀pẹ̀lẹ́. Ta ni mo ṣe tí ó dárí jí mi? Ta ni mo ṣe? Ẹ ṣe sùn. Ẹni sùn rẹ má bàrà jẹ́ tó tó báyìí. Ẹ bá padà rọ́mọ náà kọ́. Àbí kí n rí ni o? Ẹ máa rí ẹ fọkàn yín balẹ̀, ẹ ṣe sùúrù ẹ̀pẹ̀lẹ́. Wá kí ló ṣẹlẹ̀ báyìí? Akọ̀wé wa látàrọ̀ níwọ̀n ayẹ́kọ́ lọ dá wa dúró ní ṣá. Village boy mo ta ní kó bá. Ẹ kú ṣẹ́. Ọmọ Àti Ireti ti pẹ́. Ẹ má bínú, mo sáré yàgò kí ló ṣẹlẹ̀ báyìí? Ọmọ ẹ ṣé gan.
ọmọ mi kọ́ leléyìí. Kí ni gbogbo eléyìí? Ọkọ ọmọ mi kọ́ rèé. Ọmọ mi kọ́ nìyẹn, ọmọ ọlọ́mọ lẹ́gùn. Olórí kí ni gbogbo eléyìí báyìí sí? Mo láì gbogbo pákéjì ṣáṣẹ ń ṣiṣẹ́ ni. Iṣẹ́ tẹ gbé fún wa náà, ọmọ táwọn níka wà náà lè wá nìyẹn náà. Irọ́ ọmọ ọlọ́mọ lẹ mú yọmọ mi dà. Kí ni gbogbo eléyìí sí náà? Ẹjọ́ ẹ má ṣe bá wọn. Mo láì gbogbo pàrọ̀ ṣáṣẹ ń ṣiṣẹ́ ni. Iṣẹ́ tẹ gbé fún wa náà nìyẹn náà. Ọmọ tí mo ní kẹ́ mú kọ́ nìyẹn. Olórí kí ni túmọ̀ gbogbo eléyìí bá? Ẹjọ́ ẹ ṣá kí ni gbogbo ilé ọmọ para o iṣẹ́ yẹn ló ṣẹlẹ̀ báyìí ló rárí gbogbo eléyìí mo máa bá tèmi lọ sí i máa kọjá tèmi lọ. I have suffered. Àbòdẹ̀rù wúmọ̀ ẹ̀dẹ̀ ti fún wa lójú. Bó ṣe ń lọ nìyẹn wo tó bá ṣe jẹ́ pé ó gọrẹ ni àwa ti gba pákéjì wa. Wọ́n ti gbá mi ọmọ mi. Ṣé ti lọ report in police station ṣá? Mo ti report. Kí ni mo kàn kàn bẹ́ẹ̀ ṣé report ló máa gbé ọmọ mi wá fún mi ni. Àmọ́ ti rí o. Ọmọ mi, ibo lẹ ti máa mi rí? Mo ṣàdédé rí níta ni o. Ìta lẹ ti rí. Mo ti rí o. Ṣé kò sí nǹkan tó ṣe ṣá? Ọmọ mi. Ó dẹ̀ ti tó ẹ má sùn. Bàbá, ọjà ta nílẹ̀ ò lè tó fún supply tàbí láti America. And it's a matter of urgency. Is that why tó ṣe pè mí síta láti inú ọ́fíìsì kí n wá síbi báyìí? Because of that. Ṣé kò tó nítorí? Bàbá no dey use this kaba play. What do you want me to do? I got a solution. Then go and do it! You have a solution? Go and do it! You don't bother me. Engineer Steven. Who is Engineer Steven? Our Engineer Steven is package to put up a complete supply. Hello, Balogun. You don't have to come to me for that. I'm actually low. This man is heavily guarded. Emeka, kí ló dé tó yẹ pé a fẹ́ kó wàhálà oní wàhálà, a fẹ́ gbélé wa lórí. Bàbá, ọ̀rọ̀ ṣẹ́ là ń sọ yìí. A ní láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. Okay. Let's find another person. Kuwara. People as the hot me. Tí a bá ní, ó máa force orí ẹlòmíì. Yeah, then we play the game with another person. No. No? Lè ṣe báyìí. Báyìí máa ṣe. Lélẹ̀. Báyìí máa ṣe. Mo fẹ́ já yín. This is going to be bloody. It will put up a fight. Nothing will go in with the right weapon. Bíbí rẹ̀ ò ṣe é fòrà.
Báwo ni? Ẹ káàbọ̀ ma. Ó wà pa. Àdámú. Ẹ kúlé o. Ṣé fún tó tiẹ̀ wálé àtọ̀? Bẹ́ẹ̀ ni ó ti ṣe díẹ̀ tó ti dé o. Kódà náà mo ti ń pe aago yín ṣùgbọ́n ẹ gbé kọ̀. That's true. Mo fi fóònù mi sí silent ni mò ń ṣe meeting kan lọ́wọ́ ni. Ṣé wà okay? Kí ló ń wá? Bẹ́ẹ̀ ni madam. Kí ló fẹ́? Má worry ọ̀rọ̀ ẹ yé mi. Báwo ni Jaye? Ṣé wà okay? Madam. Ẹ ṣe ọgbọ́n ma. Ẹ ṣe ẹkú gbàgbọ́. Kò tiẹ̀ nídìí. Ó yẹ kó ti yí ẹ. Tó bá ti dé parí oṣù ṣáà mọ̀ pé inú owó ẹ̀ ló ti ń gbà. Rárá o madam, àmì ò fẹ́ mọ́. Má worry, ó ti gbà ná. Funda! Gbà mí o! Funda! Lajú ẹ̀! Ẹ bá mi gbé! Funda ṣàánú mi! Funda lajú ẹ̀ ṣàánú mi! No. Kò possible. Obìnrin ni Susan. Obìnrin Susan. This mission will be too dangerous for her. Sir, I can't do it. Mo máa ṣe. Girl, you're a baby. You don't know Jack. He will want me. Baba, kí ló dé gan? She's not complaining. Don't know anything. Just talking. I'm ensuring her safety. Oh, mo she just see me now. Oh, more. Baba. Yes. I need to má force. Ẹ má fọ̀. Mo má ṣe. I know how to handle it. You're a baby. You don't know Jack. Besides, èmi go wà nílé láti back her up. Mo wà nítòsí láti back her up. So kò sí nǹkan tó lè ṣe. Oh, my telly. Yeah. Better. That's better. So, can you details? It's not something you're not used to. Yeah. I'll give you the details. Okay. Borokini. Ibo lọmọ ìwà wà báyìí torí Ọlọ́run. Olúmọ máa jẹ ǹjẹ́ gbèsè báyìí. Lolade, please pick up now. Pick. Ibo lọ látàárọ̀. Wọ́n ti gbá mi. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ mọ àwọn business tí mi sọ fún yín yẹn. Mi wá lọ, mi pàdé wọn. Okay, so wọ́n ti gba everything. Wọ́n gba everything. Okay, nísìrò. Gbogbo ẹ̀yẹ Ọlọ́run. Má worry ṣùgbọ́n. I'm so sorry, Lolade. I had to call Junior. But I was really worried too. Mo ní láti pè Ṣọmọ. Ẹ ṣé, kò sí problem. Lolade, báwo ni? I'm sorry, No problem. I just had to call him, I was worried. Junior, she needs your help now. Whenever she needs my help, I'm available. I'll be waiting. Junior. If I need help, I'm available. Okay. All right.
best. Wow! Am I dying already? Jesus Christ of Nazareth. You're such a bad girl. Turn right, baby. Turn right, baby. Bíbí rẹ̀ ò ṣe é fòrà, okùn ọrùn yádìyẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. What goes around comes around. Ẹ jẹ́ bá ṣe rere nítorí ọ̀la, nítorí ọ̀la. Ohun tó yẹ ni ló yẹ ni, ohun tó yẹ ni ló yẹ ni o. Borokini. Lọ́ládé. Ẹ káàbọ̀. Orí ìrònú iná ló ṣe wà. Má má fi ronú ṣe rẹ léṣe kẹ. Ṣọ́rọ̀ mi ò tó ìrònú ni. After all I have been through in this life, ṣé mi nìkan ni? I know, right? But ó lè parẹ́. And besides, tẹ́mi bá ṣe wà, ìrètí ṣì ń bẹ. Ó yá wa lọ jẹun. Ṣọ́rọ̀ oúnjẹ ni ọ̀rọ̀ mi kàn báyìí. Ha! Èmi ò like bó ṣe ń ṣe yìí o. Bẹ́ẹ̀ náà ni Junior dé. You walked out on him. Eh? Oh, you want to walk out on me too? I'm not walking out on you. Ṣé bẹ́ẹ̀ náà lẹ ní kí lọ jẹun nísìn? Ah, ó dá, ó tọ́ ni. Ó yá, wá lọ jẹun, ó dáná, mo ti gbọ́. Ó yá wá lọ. Jẹ́ ká lọ, àbí? Ó jà mí lọ́wọ́ ẹ̀. Kí ló kàn ṣe? Sir! Man, come on, girl, drop the shit! Don't tell her now. Tell her now. Come on, don't do this to me. Oh, my, I'm trying not to knock on the Susan! Leave this one. I'm going to go. I'm going to go. Billy. I'm going to go. Ha.
Ah, epo ti tán ni mọ́tò yìí. Ẹ jọ̀ọ́ má jẹ́ kí mọ́tò yìí lórí ọlọ́run pè yín. Ṣé mi lè po ni kí la fẹ́ ṣe báyìí? Ẹ wò bóyá kẹ́ wọ ìwọ búùtì yẹn ẹ mọ̀ pé máa ń gbé epo sínú kẹ́ẹ̀gì. Ó dà pé ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ. Tó ń gbé epo sẹ́yìn búùtù ni. Ẹ bọ́ lẹ́nu mọ́tò mi jọ. Alẹ́ bọ́ lẹ́nu. Sá, ẹ lọ. Alẹ́. Ní àwọn ọmọ gbélé ẹ ṣe jẹ́ ká ní sùúrù sá ẹ mọ̀ kán. Ẹ bọ́ lẹ̀. Mo kò bóyá kẹ́ wọ ẹ̀yìn mọ́tò yìí bóyá máa. Tó ń gbé epo sẹ́yìn. Ẹ bọ́ lẹ̀ má lọ. Ló dé mi. Ẹ jẹ́ kí n tẹ̀lé yín sá. Mo ń bọ̀. No, rárá ẹ jẹ́ kí n tẹ̀lé yín. Àṣepamọ́ àṣegbé kò sí ọ̀ kò sí ọ̀. Bọ́bá yóò rí ẹ̀ tọ̀rú ọ̀rẹ́ ọ̀. Àṣepamọ́ àṣegbé kò sí ọ̀ kò sí ọ̀. Ohun tó yẹ ni ló yẹ ni, ohun tó yẹ ni ló yẹ ni o, ohun tó yẹ ni ló yẹ ni o, ohun tó yẹ ni ló yẹ ni, ohun tó yẹ ni ló yẹ ni o, ohun tó yẹ ni ló yẹ ni o. Alágbára má mèrò bàbá ọ̀lẹ, kò tá fà sókè yìí tó borí. Àgbàlagbà tó ń ṣe láǹgbà. Borokini. Lọ́ládé, kí ló ń ṣe ẹ́ náà? Do you realize that woman that you're talking to randomly is my mother? Ta ni eṣiṣẹ́ ò bá gbè lẹ́yìn bí kò ń ṣe légbò. So, kí ló ń try láti sọ? Ẹ ti gbàgbé ni mọ́m sí yín ló ṣekú pa mọ́mì mi wọ́n wá fẹ́ jókòó nísìkò kan máa jẹ wọn mọ́ oúnjẹ ọmọ yẹn máa há wọn lẹ́nu. Kọ́rọ̀ gbá lẹ́nu ẹ Lọ́ládé wà á ti ta ni. Right now I'm going to give you two options. It's either you respect my mom and we live as one big family, or you pack your things and leave my house. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ẹni tó pa ìyá mi kì í ṣe ẹbí mi. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́.